táwọn sọ ń sè yìí torí bàtà fẹ́ jẹ́ mufti ẹ̀ tó fẹ́ dìkìlẹ̀ àwọn ọ̀yẹ́ ká gbọ́ ẹ̀mẹ́jẹ̀ àjọ ọbẹ̀ nu kò jẹ́ nínú láti sọ fún stars ọ̀yẹ́ ká gbọ́ Sheikh Abdulrasheed lọ́dún bàdẹ̀ wọ́n jẹ́ àgbọ̀ àkẹ́gbọ́ pé mufti àgbọ̀ ókè ẹ máa wọ irú náà wàá gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ létí bàbá wa tí a fẹ́ alẹ́ dìfẹ́ǹdì wọn ọ̀yá ọ̀rọ̀ tí mi ò sọ̀rọ̀ lépọ̀ yọ́kẹ̀ jẹ́ bí àfikún ráńpẹ́ gẹ́gẹ́ bí Sayid Adigini ṣe sọ lẹ́ẹ̀kan nǹkan amẹ́ ní bó ṣe máa wá àkọ́kọ́ náà lórí ọ̀rọ̀ ṣe rọ́bítọ̀ ti Ìbàdàn ti ilẹ̀ Yorùbá tí a ti mọ̀ àti rọ́bítọ̀ yìí tí àjòkó lè níyì ọ̀rọ̀ ń bẹ ní kò ṣùgbọ́n kò sí ààyè rẹ̀ ọ̀rọ̀ ń bẹ ní kò ṣùgbọ́n kò sáàyè gbogbo ọ̀rọ̀ torí pé Alhaji wa Adigini àti èmi tí mo dúró yàtọ̀ àwọn kọ̀ọ̀kan bí ajẹ́ bí ilẹ̀kùn tá a rínú tá a ríta arínú àríta tá a bá ṣí yóò lọ sí inú tá a bá tó ṣí síta náà yóò tó ṣí síta àmọ́ ohun tó ń lọ ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìbàdàn kò sẹ́yìn tó pamọ́ fún wa ń bẹ̀ àwọn bàbá yẹn tó bá fẹ́ ṣe nǹkan kan wọ́n gbọ́dọ̀ pè wá sí kìí ṣe tẹnu wọ́n gbọ́dọ̀ pè wá sí abọ́dọ̀ wà ń bẹ̀ bá a ṣe kéde mọ́ pé ọmọ kékeré ni wa abọ́dọ̀ wà ń bẹ̀ wọ́n pè wá sí nígbà táwọn ṣe bí ọ̀rọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí kó tó di pé wọ́n yẹ du ọ̀rọ̀ oṣù mufti oṣù mufti ti èyí tí wọ́n tààyàn láìpẹ́ tí wọ́n ṣe níbàdàn yẹn tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ gbogbo rọ́bítà Ọ̀yọ́ state wọ́n òṣàṣù wọn máa jẹ́rìí sọ̀rọ̀ yẹn wọ́n fárígá nípò tó gẹ́ àbùkù yìí tó gẹ́ ìwọ̀sí yìí tó gẹ́ bàbá ìmọ̀ mi láti command gbogbo ohun tí ń jẹ́ rọ́bítà Ọ̀yọ́ state pé ká pàdé lọ́jà ọba ṣé bẹ́ẹ̀ ni àwọn pàdé bẹ́ẹ̀ èmi ni secretary rọ́bítà Ọ̀yọ́ state bàbá wa ìdólówà níkàlẹ̀ yìí so alábẹ̀rẹ̀ ìjókòó yẹn abẹ̀rẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ibo ló fẹ́ jẹ mufti nínú rọ́bítà ilẹ̀ Yorùbá torí pé òye yẹn initially wọ́n ń sọ̀nù ẹ̀ ni sọ́nì ni àwọn bàbá wọn ń ka àwọn tó ti jẹ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn bí wọ́n ṣe gbéyẹ̀ dìde lọ bá gbogbo àwọn state pé oyè yìí o Ìbàdàn ló kàn gbogbo ẹni bàbá sọ ẹni tí wọ́n rán káàkiri náà ara wa náà nínú àwọn ọ̀dọ́ náà ni tí èyí sọ̀rọ̀ pé bóyá ẹ̀mẹ́jẹ̀ kan gbọ́ ṣùgbọ́n gbà tó yá abẹ̀rẹ̀ sí ìṣèjókòó yà ń ṣe nípa lọ rẹ̀ nígbà ó dáa rẹ̀ kan sẹ́yìn pé ọ̀rọ̀ ọmọ lọ káàkiri náà ni yóò mọ jáde lọ yóò sì mọ wá sínú ilé àmọ́ bí tí wọ́n bá dé láàrin kan ó di pé wọ́n dá oyè yẹn padà sí ọ̀dọ̀ wọn ní àwọn tí wọ́n padà jẹ́ yẹn àtàgbà àtọmọdé wa la faraya kó tó di pé wọ́n fana láìsí pé káwọn tó jẹ́ yẹn jẹ́ tí kálukú sọ ti ń bẹ nínú ẹ̀ tí ní àwọn ọ̀dọ́ dùn pé yẹ́s àṣàwọn ọ̀rọ̀ yìí ń bẹ níkùnrin ilẹ̀ pàámọ́sìkù láti bẹ́yìí ṣé gbogbo nǹkan náà lọ́dọ̀ lè bàjẹ́ ni kì í sì gbogbo nǹkan náà lọ́dọ̀ lè fi ọ̀dọ́ bàjẹ́ àwọn nǹkan mẹ́tẹ́ pé ọ̀dọ́ ló lè yanjú ẹ̀ àwọn oṣù àwọn ọkọ̀ bí àkàmẹ́tẹ́ pé ọ̀dọ́ ló lè yanjú ẹ̀ tẹ́ẹ̀ lọ́wọ́ fún ọ̀dọ́ láyè kó dá sí àbí kó gbọ́ nípa rẹ̀ ojú kan náà ní nǹkan mọ̀ wá inú àwọn èèyàn dùn níjọ́ tá à ń wí àwọn sọ́ọ̀tù wọn mọ̀ ẹ́ tí ọdẹ yẹn ṣùgbọ́n gbà tó di ẹ̀yìn ìsìnkú bàbá ìmọ̀ nbàdàn ìsùdúrù wa sọ̀bírù wa rọ̀bìtù ẹni tí wọ́n ti ayà yẹn nínú ìwé lèmi kọ́ sí ẹgẹ́ tẹ̀ ìgbà tó padà yá bàbá pọ́ǹtì èèyàn tí ó jẹ́ kámọ́ fipamọ́ bàbá pọ́ǹtì èèyàn tí ó jẹ́ níbàdàn pé lágbájá láàfún irun tó ṣẹlẹ̀ sí lágbájá yẹn làwọn òun mà tó fi tàní ẹ́sálà pé wọ́n sàwọn ọ̀rọ̀ kan sọ fún bàbá abúlọ̀bọ̀ yàrá bàbá parọ́ wọ́n sàwọn ọ̀rọ̀ kan sọ àwọn yóò ń da ìlú ní ọjọ́ nǹkan pé wọ́n ní àfojúsùn pé ó lè gbé jẹ́ ẹ̀dẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ wípé ńgbà tá a ti dábẹ́ yẹn tó sì ti kọ́ ọlọ́mọdé ojú ó tì yẹn lókù so àárín yẹn ní oyè yẹn ti dá sọ́wọ́ ẹni tí ó dá sí padà ọjà abala ti bẹ̀yẹn ṣùgbọ́n àwọn amúfí nígbà tí gẹ́gẹ́ bí mo fẹ́ tábà Sheikh Adigini nígbà tí ọ̀rọ̀ amúfú ti ṣẹlẹ̀ sí ti bàbá wa Daoud Mọ́lá Hasan àkọ́kọ́ náà mi wà wíà tàtẹ̀ ẹ̀lẹ́ mi tí mo fẹ́ rọ̀ tí mo gbọ́dọ̀ wà wíà mi ìgbọ́lọ́dọ̀ Sheikh Abdulrasheed láti Ìbàdàn lẹ́kí Ìbàdàn mi ò gbọ́lọ́dọ̀ wọn nígbà tí kí lẹ́wà ṣẹlẹ̀ mo wá ní àwọn mùlàhàfọ́ tó pọ̀ àwọn ìtẹ̀rẹ̀hà tó pọ̀ tó yẹ ká ti discuss kó tó di pé lórí ìkíní yẹn kó tó di pé wọ́n wúyè yẹn ṣe mọ̀ yí pé tá bá fẹ́ ṣe nǹkan Yorùbá ní mo tá bá fẹ́ kó bàjẹ́ ó ní bá ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà ṣe máa ń sọ ṣe ní gbogbo àwọn bàbá àbá wa yẹn bá a ṣe jọ́ ọmọ wọn yẹn àwọn takàtìtọ́ọ̀tì kan bẹ tó tún yẹ ká máa lò tó yẹ ká tún máa lò tá a fi rí gbogbo kìyàdà bí zimam gbogbo ṣùgbọ́n ẹ̀sìn tá a fi rí ìdìmú dáadáa nígbà tá a ti ní focus àti mọ̀ bí tá a láti mú tá a fẹ́ ṣe
afẹ́ gbé nǹkan kalẹ̀ ní fújọ Islam káwọn tí income donation kó mọ bá dáadáa nílẹ̀ kọ́ mọ nípa àwọn aṣáájú ti ṣiṣẹ́ o káwọn tẹ̀ mọ́ tọ̀nà lókù gbogbo inú ilé yẹn láti mú àwọn ọmọ tí wọ́n láwọn ọmọ àwọn ọmọ wọn tẹ́ ẹ mọ̀ àwọn míì tún bẹ tẹ́ ẹ mọ̀ gbogbo wọn láàjúwe ẹmílẹ̀ nínú tí Yorùbá kàkúdù ni pé tí gbogbo ẹ̀rọ bá sọ̀rọ̀ tí ọ̀bá gbọ́ tọ́mọ rẹ̀ báyìí bá sọ̀rọ̀ yóò gbọ́ Yorùbá kakínú kún pọ̀ àtọ́ka nílé gbogbo wọn á lè mú àwọn ọmọ wọn tí wọ́n ṣe káfíńtà tí wọ́n ṣe mẹkáníìkì tó yẹ pé káfíńtà akéwu ni wọ́n mẹkáníìkì ẹ̀sìn ni wọ́n á mú wọn mọ́ra àdèmọ́ plan mú dábàá fẹ́ implement gbogbo àwọn plan sí wa ọ̀sẹ́ni tí ó mọ bí ṣì wà mo fẹ́ mú ẹ jẹ́ kí n sọ kíní kan níbẹ̀ yẹn ṣẹ́dá àwọn bàbá wa yẹn wọ́n ní àwọn nǹkan méjì lára àkọ́kọ́ nínú wọn làwọn tó jókòó wa o àwọn ìmọ̀ tọ́ka wọn àwọn rèé nìtàṣírí èmi tọ́ka ni mo ń tọ́ka nìtàṣírí inú wọn rẹ̀ àwọn mílíọ̀nù tó ń bẹ́ẹ̀ ń dòkó yìí ìkan ní oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin ẹlẹ́yà mẹ́ta ẹlẹ́yà mẹ́rin nítorí bẹ́ẹ̀ káàkiri náà tá a pọ̀ dáadáa ẹgẹ́ tẹ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn tá a bá sẹ́rí àkọ́kọ́ ní sẹ́rí information pàtàkì gan o billahi alazim information pàtàkì gan o sẹ́rí owó tí èèyàn ò lè rí direct yá information àmọ́ mú wa information máa ń jáwó gan bẹ́ẹ̀ ni information àdẹ̀mọ́ tún nǹkan ṣe sẹ́rí fíkà àfikàwé bẹ́ẹ̀lẹ̀ jaburata ó kí ọ̀nà bá ṣe kí ni o bá ṣe implement ẹ̀ tá a bá ti wá rí àwọn èèyàn tí wọ́n ṣe tán àbáwọn èèyàn tí wọ́n fira wọn kalẹ̀ pé ó yá nǹkan báyìí ẹ jẹ́ ká ṣe tá a bá rẹ́ni tó fẹ́ forward kò sí ohun tó ní káwọn àmọ́ tẹ̀lé gẹ́gẹ́ bí sọ́ọ̀sì wa ṣe sọ̀rọ̀ ẹ̀ kan nígbà bá débẹ̀ tó rí wa ilé wọn àṣọ báwo àìṣe ọmọ àwọn ọmọ àwọn òun ọ̀kan nìyẹn ìkejì àwọn kan bẹ tí wọ́n kó ọ̀rọ̀ bí àwọn bàbá yìí ṣùgbọ́n àwọn bàbá yìí íńtẹ́ẹ̀tì tí wọ́n yàtọ̀ sí àwọn kan tẹ̀díríjì ní kíní yẹn àwọn kan mẹ́tọ́ pé wọ́n fẹ́ já àgbàmọ́ lọ́wọ́ ìmọ̀ràn ni wọ́n bẹ̀rù kí sì mọ́ mu ìjà àfà ìjọ lórí kọ́kọ́ ní àkàtà wọn ìfí àkọ́kọ́ tí wọ́n ní nìyẹn ọmọ ta ni wọ́n ta ni bàbá rẹ̀ ta ni bí ọ ọ̀rọ̀ ìsìlámù sọ̀rọ̀ àìlì kì í sọ̀rọ̀ fámìlì iṣu nùbú wà ní kò sí tọ́lọ̀ tí lè pì kẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run tó wá ẹlẹ́kùn sí fámìlì kan ni wọ́n ni ṣé ọmọ ànábì sọ̀rọ̀ àṣà ẹbí rẹ̀ wọ́n jẹ́ ànábì lẹ́yìn rẹ̀ níbi tó bá wọn Ọlọ́run dùn sí ṣùgbọ́n ní tẹ̀tì àwọn èèyàn kan ní àwọn tá à ń sọ yìí ni pé àwọn ẹ̀ la fẹ́ mọ owó jẹ lọ wọ́n bá wá rí ibì kan tí wọ́n fẹ́ dàbí gbàdá tó fẹ́ mọ ta bíọ́bíọ́ àbọ̀ fẹ́ tí wọ́n tún táwọn náà ń tún fáwọn èèyàn fún òun wọ́n fẹ́ bí olórí pé ọmọ ìgbọ̀n ti ń wí wọ́n wà bá súnmọ́ ààrẹ jẹ́ láti àyàbá rẹ̀ ẹjọ́ tí Ọlọ́run ẹ jẹ́ kí àwọn bá ṣe ní fókọ̀sì ẹ̀ta àwọn afọ́kọ̀sì ẹ̀bẹ̀lẹ̀ yẹn ẹ jẹ́ ká wá tàkàtìtì lá nídìí bó láyé kájọ jòkó bó la ṣe fẹ́ ṣe èyí tá a ti ṣe rè èyí ló kù bó la ṣe fẹ́ gbégbà ẹgbẹ́ èyí bá wà níwò tẹ mú fíkẹ́rà wa báwa wà ní Ìbàdàn lábala kan Ìbàdàn tá a mú ìmọ̀lẹ̀ méjì wá tájígini mú méjì wá tára Ògbómọ̀ṣọ́ mú méjì wá tára Èkó mú méjì wá tára Ìkòròdú méjì wá tára Ìjẹ̀bú méjì wá tá a dájọ́ táwa jòkó táwa yanjú ẹ̀ ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan tó wá pé nǹkan mẹ́wàá la fẹ́ ṣe ó dá mi lójú páàrí mẹ́ta síbẹ̀ tí ó yanjú kò dẹ̀ sí ẹni tí ó mú fíkẹ́rà kan tó wà mú gáyírà sí tá a ti ṣe yẹn wá nígbà tá a bá ti wà lórí òtítọ́ nú torí pé iṣu tó ń ṣẹlẹ̀ láti alábùlì islam láti bẹ̀rẹ̀ òun náà ni pé wàhádà islamiyya ẹni pé àwọn yẹn ti sọ̀rọ̀ lórí ẹ̀gẹ́ tó pọ̀ nínú tó jẹ́ púpọ̀ fún islam láti bẹ̀rẹ̀ òun náà ni wàhádà islamiyya àárín nǹkan yẹn ṣe tilẹ̀ yorùbá láti bẹ̀rẹ̀ ẹ bàtà ti wà lórí ẹ̀ wọ́n náà máa fẹ́ numọ́ lásán láti ṣe ẹ jẹ́ ká sọ̀pọ̀tì kìí ṣe mọ̀láyé káyẹ̀ yẹn ni tó bá ṣe nǹkan kan tí ní pọ́ọ̀sì tó ti ṣe kinní kan nínú ìtàn táwọn sọ nísìnyí torí bàtà fẹ́ jẹ́ mú tíyẹ̀ tó fẹ́ dìkìlẹ̀ àwọn ọyẹ ká gbọ́ ẹmọ́jà àjọ ọbẹ̀ nu kò jẹ́ nìyẹn láti sọ fún stars ọyẹ ká gbọ́ Sheikh Abdulrasheed lọ́dún bàdẹ̀ wọ́n jẹ́ àgbọ̀ àkẹ́ńgbọ́ tó mú tí àgbọ̀ ókè ẹmọ̀ wọ́ nínú náà wá gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ létí bàbá wa tí a fẹ́ alẹ́ dìfẹ́ǹdì wọn ọ̀yá bàbá dẹ̀ mọ̀ wọ́n tú mi èmi mọ̀ wọ́n tú Abdulrasheed àgbàṣídọ̀ wà rè èmi àti wọn ṣùgbọ́n mo mọ̀ ṣe wọn fún wọn èmi ẹgbẹ́ kọ́ ẹ̀ fóònù dáwọn láàmú mo ti mọ̀ pé bísí máa ní rọ́jùlù náà lẹ́nì tí wà ní mọ́ dáwọn láàmú ẹni àwọ̀ so tí bá ní mẹ́sẹ̀jì máa kẹsọ fún ọ̀gá pé sheikh bóò ní olórí oko tọ́ba ti ní bá mọ̀tò marhaba tọ́ba ti ní muglak nínú akọ́jú dàbò mi ní ṣe jì ìtìjà so tó ní mo ti mọ̀ pé nìkan tó bísí ni
ohun tó ń kọ̀ǹtró tó wà lọ́wọ́ ẹ̀ pọ̀ ju táwọn ń kọ̀ǹtró lọ ọlọ́run bá mi ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ṣàlékún dáadáa ẹ̀yin Ọ̀yọ́ Mèsì lẹ́wà ń kalẹ̀ yìí ní ìṣèlú bíi nìyẹn Mustapha ti máa lò nìyẹn ẹ jẹ́ ká support fíkìrà yìí ẹ jẹ́ ká support ẹ jẹ́ ká báàkì kò sí gbogbo mẹ́rin nígbà tí wọ́n sì pè pé lukọ́nà ayé ọ̀dà ọ̀sán tó báyìí máa níbẹ̀ ni máa dìfẹ́ǹdẹ̀ bàbá mi ò sì jẹ́ pé mi kò bí mi ṣùgbọ́n àwọn àwáṣí wọ́n pè kò sí bẹ́ẹ̀lẹ̀ bí bàtà fún mi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.